orúkọ tèmi ni Tọ́ṣọ̀. So mo apply fún cook. Ẹ̀yin máa ṣe oúnjẹ fẹ́ mi. Ẹ̀yin tí ò jọ ẹni tó gbọ́ òun ètè mi pé ó jẹ oúnjẹ rí bẹ́ẹ̀ ṣe rí. Ẹ fẹ́ máa ṣe oúnjẹ fún mi. Ẹ má bẹ̀rù máa ṣe bẹ ṣe wù mí báyìí. Alhaji Dangote mo ti wà wọn fún 2 to 3 years ní ti problem ọ̀rá ma. Ẹ wá Dangote for 3 years. Yes ma. Ayé yín ò dé bẹ̀tà. Ẹ fẹ́ wá máa wá èmi mẹ̀kúnnù. Orúkọ tèmi ni Fúnṣọ́ Aríkúyẹrí. Jùmọ̀kẹ́. Ṣé rí jewelry box ní tẹ̀ ń wá? Òun gògó ló gbé. Jíde ló gbé. Bọ́lájí. To few days now tí mo ti pè kò pè kọ́ mi. So wọ́n á ní kí n lọ sọ́dọ̀ ẹlẹ́ ní kí n lọ pé kí ló ṣẹlẹ̀ ṣé mo ṣẹ́ ni. Àti mo wá débẹ̀ mo bóbìnrin mi nílé ẹ̀. Ṣé torí ẹ̀ ló ṣe wá ń ké o? Ọmọ Alicha, torí ẹ̀ ló ṣe ń ké. Pẹ̀lẹ́ o. Jẹ́ kí n sọ nǹkan kan fẹ́ o ṣe má parẹ́. Má fa patẹ́ńṣọ̀ parẹ́. Oúnjẹ ni. Oúnjẹ tèmi náà fẹ́ jẹ ni. Àmọ́ nígbà tó sọ pé bí n pa ọ̀fọ̀ yẹn. Kò sọ́jọ́ mọ́. Àwa níbi táwa ń rè. Mi fẹ́ kí Tọ́ṣọ̀ fẹ́ láìdé mọ́ mi lára. Ìyẹn ló kéré jù àti oúnjẹ àti drinks ìyẹn ló kéré jù. Ṣé bí kí ti fi sí ni? Ok, drinks bàbá ẹ wo ìyẹn náà wà ok ẹ ṣé bá ti fi sí èmi wọn á fẹ́. Kí ló ṣe? Láìdé kí ló dé? Kí ló ṣe Láìdé? Láìdé! 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 Àǹtí mi. Ó jẹ́ kí n sọ àwọn kan fún àwọn tó lè fẹ́ wà tó máa tọ́jú ẹ̀ gidi bó mọ Yáyì. Yáyì máa fẹ́. Tó bá dé lè fẹ́ Yáyì tó ní Yáyì kúrú ṣé bó máa bè. Ọ̀rẹ́ mi ó ga ni. Bó dẹ̀ ṣe ga yẹn náà ló ṣe dúró síbẹ̀. Ábẹ̀ ti fẹ́ fẹ́ tipẹ́. Ọlọ́run jẹ́ kó fún mi. Orí mi àti ẹlẹ́dàá mi máa jẹ́ kó fẹ́ Ábẹ̀. Ó máa bẹ̀ yẹn. Ó rí rí. Má dàgbé. Ṣé orí mi àti ẹlẹ́dàá mi kò máa ní jẹ́ kó fẹ́ Ábẹ̀. Ábẹ̀ tó bá mọ Ábẹ̀ yìí. Ó mọ first born gorilla. Ó mọ bó ṣe rí. Àfi bí first born gorilla ẹlẹ́dàá mi ò jẹ́ kó fẹ́ Ábẹ̀.